káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n àwa náà á wò a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yin náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ wò. mo kí gbogbo yín o ẹ kú ọdún tuntun mo kí yín ẹ kú ọdún happy new year compliments of the season lọ́kùnrin lóbìnrin tẹ́ jẹ́ fáǹsì Imam Paris gbogbo yín pátápátá ni mo kí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o àmọ́ lónìí mo fẹ́ mú ọ̀rọ̀ wá nípa ọ̀rọ̀ T.B Joshua mo fẹ́ kí gbogbo yín kẹ́ súnmọ́ mi kẹ́ wá gbọ́rọ̀ T.B Joshua ǹjẹ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ T.B Joshua gangan fún ara rẹ̀ kò tí fẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí T.B Joshua ọlọ́run fún ní ẹ̀bùn ó dẹ̀ ń gbìyànjú níwọ̀nba títí ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà títí ẹ̀ àmọ́ òun gangan fún rẹ̀ ti sọ nípa tó fẹ́ ṣẹlẹ̀ yìí síwájú kó tó kú kó tó jáde láyé lòun náà ti sọ ẹ gbọ́ nípa tó sọ nípa àwọn tó máa betray ẹ̀ nígbà tó ń give prophecy pé àwọn kan ń bọ̀ tó máa betray òun àwọn kan wà tó jásí pé wọ́n máa betray òun nínú àwọn èèyàn tó ń tẹ̀lé òun nínú àwọn èèyàn tó ẹ gbọ́ ọ̀rọ̀ náà. Right now, remember the workers, evangelists in the house of God. Remember them in prayer. Pray that Lord Jesus should keep strengthening them for the task ahead. Prayer. In Jesus' name we pray. I'm a man of vision and mission. Write it. There will be betrayal among my workers. But greater is he that is in me. God has shown me the name and the step and everything. The betrayal may stop for now because the prophecy come. My time has not yet come. There will be betrayal. But you pray for the betrayer. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ nínú ọ̀rọ̀ yẹn nínú àwọn tó máa betray náà ní Bísọ́lá àti pásítọ̀ kan tó wà nílùú Ghana àtàwọn pásítọ̀ yòókù tó ń bẹ ní Nàìjíríà lónìí wọ́n pọ̀ tó já sí pé àwọn ni wọ́n betray T.B Joshua. Nígbà tí T.B Joshua kú wọ́n bá máàlì yìí wọ́n bá ọkùnrin prophet T.B Joshua yìí wọ́n bá sọ̀tá débi pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí ìtò yọjú níbi òkú ẹ̀ ṣùgbọ́n nígbà tí BBC náà wá jáde tó gbé oríṣiríṣi ìròyìn nípa T.B Joshua jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti bá sọ̀tá nígbà tó fi kú tó fẹ́ sí òkú ẹ̀ tí oníkálukú wọn ò lè yọjú síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà jáde ló sọ̀rọ̀ gbogbo àwọn prófẹ́tì tó ń pè àwọn ní prófẹ́tì Christian ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn náà jáde tó ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa T.B Joshua mo wá fẹ́ bèèrè lọ gbogbo ẹ̀ prófẹ́tì yẹn náà gangan mo dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn gbogbo ẹ̀ prófẹ́tì tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ pàápàá jùlọ prófẹ́tì Nàìjíríà lónìí àyẹ̀tẹ́ pé ní prófẹ́tì àti evangelist ni àti prófẹ́tì ni ta lẹni tó mọ́ gangan nínú yín èèyàn mélòó ló mọ́ nínú yín bẹ́ẹ̀ bá lẹ mọ́ lè mọ́ níbi ọ̀rọ̀ lóbìnrin dé tẹ́ bá lẹ mọ́ títí lè mọ́ nípa ọ̀rọ̀ olówó dé tẹ́ bá lẹ mọ́ títí lè mọ́ nípa pé kẹ́ má ti ọ dúdú bọ nǹkan mí bọnú ẹ̀sìn tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ilẹ̀ mọ́ gbogbo yín pátápátá lẹ ní lọ́wọ́ gbogbo yín prophet pátápátá evangelist ní church kọ̀ọ̀kan ni gbogbo yín pátápátá ló níbi tí gbogbo yín kù sí ti T.B Joshua lẹ rí sọ ẹ sọ̀rọ̀ nípa T.B Joshua mo wá fẹ́ kí gbogbo ilé kó gbogbo yín pátápátá kẹ́ wá gbọ́ nípa ọ̀rọ̀ Bísọ́lá ta ni wọ́n ń pè ní Bísọ́lá ọmọbìnrin tí wọ́n ń pè ní Bísọ́lá yìí ó ti jáde nígbà kan tẹ́ bá gbàgbé nígbà tí kéèsì bàbá Ìjẹ̀ṣà jáde tí ariwo kéèsì bàbá Ìjẹ̀ṣà jáde òun náà jáde nígbà náà lọ́hùn ó ní wọ́n rẹ́pọ̀ òun tó ń jà káàkiri Bísọ́lá tó ń jáde tó ń pariwo tóun àti BBC tájọ di pápátá di kan náà àti ọmọ kan tó pè rẹ̀ ní ọmọ T.B Joshua Bísọ́lá yìí gangan tí mo sọ yìí
mùsùlùmí ni tẹ́lẹ̀ níbi ìwàkiwà ìrìnkúrìn tó rìn according to bó wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ ni pé Bísọ́lá jẹ́ nìkan tó yá pé báńkì ló ti ṣiṣẹ́ ó mu ó ṣèṣìná ó dẹ̀ mu gbó pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwà burúkú ló wù ó ń wo oríṣiríṣi ìwà tó já sí pé ìwà tọ́nà tí ẹ̀ gbọ́dọ̀ ká lọ́wọ́ ọmọlúàbí níbi ìwà yẹn ni àwọn ọ̀rẹ́ kan ti wá mú tó fi gbé lọ sí ọ̀dọ̀ T.B Joshua láti lọ wá tí ń jẹ́ ìwòsàn ìbànújẹ́ ìwòsàn ìbarajẹ́ tí ń bẹ nínú ara rẹ̀ gbogbo àìsàn tí ń bẹ lára rẹ̀ ọ̀dọ̀ torí ẹ̀ lọ sí mú lọ sí ọ̀dọ̀ T.B Joshua. Bísọ́lá dé ọ̀dọ̀ T.B Joshua ní 2004 ló dé ọ̀dọ̀ rẹ̀ ló bẹ̀rẹ̀ sí máa lọ sí ọ̀dọ̀ T.B Joshua. látara bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó já sí pé ó kàwé ó ń ṣiṣẹ́ ní bank ó dẹ̀ mọ̀wé dáadáa ó dẹ̀ sọ English dáadáa tẹ́ ẹ̀ bá gbàgbé òun ni wọ́n fi jẹ́ broadcaster ló jẹ́ broadcaster ní iléeṣẹ́ tẹlifíṣàn T.B Joshua tó já sí pé ó máa ń sọ news ó máa ń sọ pa gbogbo miracle gbogbo kan tí T.B Joshua bá ṣe ó máa ń sọ. mi ò sí níbẹ̀ o nígbà tí wọ́n bá léra wọn káàkiri bóyá T.B Joshua bá sùn àbí kò bá sùn ṣùgbọ́n ẹ má gbàgbé pé alára ẹran yàn ní T.B Joshua fúnra rẹ̀ alára ẹran ni. ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹ̀ ní ìgbó obìnrin míì wà ètí wà fún wọn nígbà tó bá lé ọkùnrin tí ọ̀bá tọkùnrin ò bá gbà fún ọ kò sí tán lè sọ. gbogbo ẹ̀yọ́ ọkùnrin àwọn ìtẹ̀yìn pásítọ̀ tẹ̀ ń jáde náà tẹ̀ ń bú T.B Joshua pé èèyàn burúkú ni ó ń lo àwọn spiritual kíní kan kí ni ẹ̀yin gangan kọ́sẹ̀ mọ́ ni. kò sẹ́nibọ̀dì tó mọ́ ní religion ló bà Nàìjíríà jẹ́ lónìí. religion tí religion bà Nàìjíríà religion ló ń pa Nàìjíríà díẹ̀ lónìí tí gbogbo ẹ̀ pásítọ̀ tẹ̀ ń jáde àti ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ń gí prophecy lóríṣiríṣi lọ́dún yìí mò ń bọ̀ wá sọ nípa gbogbo ẹ̀ tẹ̀ ń gí prophecy pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀ pa mò ń bọ̀ wá sọ lérí ẹ̀ láìpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ń gí prophecy ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ níwà burúkú gbogbo ilẹ̀ níbi tẹ̀ ń tojú bọ̀ ẹ kàn fi church ẹ fi bojú ẹ mú Jésù ẹ fi bojú gbogbo kan láyé Jesus Christ ni kódà àbẹ bá já sí pé ẹ mú ìyàwó náà ẹgùn ẹ̀yin Jesus Christ ló ní kẹ́ ẹ gorí ẹ̀. ẹ gbọ́ nǹkan tọmọkùnrin yìí sọ nípa ọ̀rọ̀ Bísọ́lá nípa bí ọ̀rọ̀ pásítọ̀ bí ọ̀rọ̀ T.B Joshua ṣe wáyé bí ọ̀rọ̀ gbogbo wọn bó ṣe ṣẹlẹ̀ bó ṣe di pé wọ́n dìde wọn fi ń parọ́ mọ́ T.B Joshua ẹ gbọ́ nípa ọ̀rọ̀ yẹn náà. I am Evangelist Joseph David. In view of the recent BBC documentary series about certain ex-disciples' allegation against Prophet T.B Joshua, currently trending in the news and on social media, well, I decided to speak on this matter because I have the moral obligation to do so as a devotee who served under the prophet till his last moment, and privileged to be made a trustee of the SCOAN ministries, and also being the face behind Emmanuel TV commentaries since its inception. I would have loved to tour the path of my mentor, who in his characteristic manner never used to respond to critics and blasphemers because of their ignorance and arrogance. You know, it is pretty hard to convince a mind that is already warped or biased. Remember when Jesus stood trial before Pontius Pilate, he remained silent when he realized that the truth had been ignored. So firstly, the Lady Angelique had left the ministry way back to her country because she wanted to get married to a fellow disciple, but the prophet advised her based on what I've just said, but she disagreed and left. After a long while, she suddenly reappeared in front of the church gate with a hidden camera and started screaming, causing scene. He had sex with me. He made love with me. Why didn't she do that when she was living? Come on. You call that evidence? No, it is acting. And please take this for records. Ajoke was never a biological daughter of
Prophet T.B Joshua. The prophet has only 3 biological daughters and the whole world know them. Ajoke was a few days old baby abandoned under a truck around the church premises by her callous mother. The prophet picked her up and reported the case to the police, and rather than sending her to the orphanage home, he chose to father her. Despite adopting her as his own daughter and giving her all the fatherly love and care. And this little girl was growing up to the admiration of everyone and suddenly became utterly rebellious, to the point that everyone became fed up of her, and one day she left. All her records are in the SCOAN archives. Why did Agoma Paul leave the SCOAN? He was sent as an evangelist to the SCOAN branch in Ghana, and there he fell in love with the daughter of a regional minister. The prophet, being a man of vision, called him and said, I am not saying you shouldn't get married. You are of age, of course, but I don't see any future in your relationship with this lady. But Agoma was hell-bent on marrying this lady. And sadly, after the prophet told him this, few months later, the lady in question died. And Agoma became disoriented and began rebelling, even worse in the discipleship quarters. So the prophet called him one day and said, Agoma, I can see that your mind is no longer here. And rather than offending the Holy Spirit, let me bless you so that you may go. So the prophet blessed him and he left. Rachel had the spirit of woman, as we call it in the SCOAN, and as she rightly confessed. The prophet sent her back home to her country, UK, several times, and still, years after, she refused to be delivered. So, she left. Bisola was continuously rebellious, and the prophet sent her home one day to call her mother. When the mother came, she thanked the prophet so much for being able to harbor her daughter all these years, despite her unbearable character. Then she told the prophet in the presence of Bisola, Man of God, I know you are a true prophet of God, but Bisola is my daughter, and I know her very well. I don't think you are able to tame her. The rest stories about Bisola, how she came to the SCOAN, and what problem brought her, are all packaged in the video posted by the church when she and Agoma Paul first embarked on their campaign of calumny against T.B Joshua, tagged Deception of the Age. I know you are hearing most of these things for the first time, and I can go on and on, but let me stop here. ọmọkùnrin tẹ́lẹ̀ tó sọ̀rọ̀ yìí ó ti wà lọ́dọ̀ T.B Joshua tipẹ́tipẹ́, kódà ó sọ pé nígbà tó ń fi wà lọ́dọ̀ T.B Joshua ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wà. Ṣẹ̀wárí T.B Joshua tá a sọ yìí, gbogbo ẹ tó bá mọ àdúgbò kan tó ń pè ní Múrí Ọjọ́ra ní Amkoko, anybody tó bá ti mọ àdúgbò yẹn, wọ́n pe àdúgbò yẹn ní Múrí Ọjọ́ra. Ibẹ̀ ni T.B Joshua ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ nínú yàrá kékeré kan ni ní Woro níbẹ̀ yẹn. Tẹ́ bá dé Àlàáfíà bus stop, tẹ́ bá dé Àlàáfíà, láti Àlàáfíà tẹ́ bá rìn bọ̀ wá, ìyànà yẹn wà níbẹ̀, wọ́n pe ìyànà Múrí Ọjọ́ra ni. Tẹ́ bá gbàbẹ̀, ibẹ̀ gangan ní Amkoko, gbogbo ẹ̀ ará Amkoko lẹ́ bá mọ pàbí tí mo sọ yìí. Ibẹ̀ ni T.B Joshua ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀. Kó tó di pé Ọlọ́run wá ràn lọ́wọ́, ó tẹ̀síwájú tó fi di ará Àkọ̀tún lónìí. T.B Joshua tí gbogbo yín wá ń pariwo tẹ́sọ̀ yìí lónìí, èmi ò mọ wa T.B Joshua o. Ẹ má gbàgbé pé gbogbo ẹ tí ẹ̀ ń pariwo ẹ̀ àti ẹ̀yin wòlíì àtẹ̀yin pásítọ̀ tẹ̀ ń pariwo T.B Joshua, ẹ má gbàgbé pé ó ti dòkú lónìí. Gbogbo ẹ tí ẹ̀ sọ yìí ẹ̀ ń gbẹ́sẹ̀ síra yín lọ́rùn ni, torí pé tó kú bá kú wọn ẹ̀ sọ̀rọ̀ òkú lẹ́yìn mọ́. Ó ti kú òun àtọ́lọ́wọ̀n ọba rẹ̀, òun àtọ́lọ́wọ̀n ọba ẹ̀ nìkan náà máa bára wọn yí. Kò sẹ́lòmíì mọ́.
T.B Joshua ti wà pẹ̀lú Ọlọ́run báyìí ó kó wọn àti ìdájọ́ ṣùgbọ́n wọ́n gbàgbé nínú ìwà tí T.B Joshua ń wù tó já sí ìwà dáadáa ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn wòlíì tó wà bẹ́ẹ̀ lónìí kò tí ì sẹ́ni tó wùwà yẹn. T.B Joshua ó gbìyànjú fún gbogbo àwọn ará àdúgbò ẹ̀ ní Ìkọ̀tún bẹ́ẹ̀ yẹn Ìkọ̀tún nìkan kọ́ kò mọ Christian kò mọ Muslim tó ń ràn lọ́wọ́ ó ràn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́. Pásítọ̀ mélòó ló ràn lọ́wọ́ ẹni tí ò ní jet ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tó wà níta lónìí jet ni gbogbo wọn sáré káàkiri èyí tí ò ní jet ni wọn tẹ́ bá wọnú gádì ẹ̀ mọ́tò bíi 10-15 ló wà nínú gádì oníkàlùkù wọn. Mélòó ló ṣe bẹ́ẹ̀ nínú yín ọ̀pọ̀lọpọ̀ yín ti sọ̀rọ̀ ayé dán náà ọba gbogbo ẹ̀yin prophet tẹ̀ ń pariwo T.B Joshua lónìí tó já sí pé kò sí anybody tó lè dọ́dọ̀ yín ẹ tó bá fẹ́ dọ́dọ̀ yín ẹ bá máa sọ̀rọ̀ ayé bí ẹ máa wúra yín bíi pé Ọlọ́run ọba ni yín bẹ́ẹ̀ sì ni kì í sọ Ọlọ́run ọba. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.